ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin gómìnà Akeredolu wọ́n ti kú o. Ọlọ́run á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. A fi àsìkò yìí rọ gbogbo àwọn fámílì wọn pé wọ́n kú ẹ̀sẹ̀yìndé ti gómìnà. Ní agbára Ọlọ́run á bá wa tu àwọn fámílì wọn nínú. Ilé àti ọ̀nà tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. A gbọ́ wípé ìlú Èkó ni gómìnà dákẹ́ sí ní ọjọ́ Wednesday. On the 27th of December ni a gbọ́ pé wọ́n jáde ní ayé. Wọ́n ní àrùn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ tó ń jẹ́ cancer of the blood ni ó fa ikú gómìnà yìí. Èyí tó fà wọ́n gúnlẹ̀ fún ìgbà pípẹ́, èyí tí ó jẹ́ pé kò sí ibi tí wọ́n ti lọ gba ìtọ́jú. Wọ́n gbé wọn lọ sí ìlú òyìnbó, wọ́n dá wọn padà wá sílé ní September ní ọdún tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn September 2023. Ìbàdàn dẹ̀ ni wọ́n wà látìgbà náà tí wọ́n ti ń tọ́jú wọn. Kì í ṣe pé ara gómìnà yá nígbà tí wọ́n gbé wọn wá láti ìlú òyìnbó, ṣùgbọ́n wọ́n gbé wọn wá nítorí pé wọ́n ní kò sí nǹkan tí àwọn lè ṣe mọ́, pé kí wọ́n lọ máa tọ́jú wọn ní ilé. Nítorí pé jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ kì í ṣe àìsàn tí èèyàn lè wò, àfi mírèkù nìkan ni ó lè wò sàn. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní kán máa gbé wọn padà wá sí Nàìjíríà. Látìgbà náà ni wọ́n ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọn ò dé lè padà sí ìpínlẹ̀ Ondo láti lọ máa ṣe àkóso gómìnà wọn lọ. Ìtorí ẹ̀ ni bàbá wa Bọ́lá Tinubu ṣe ní kí wọ́n fi ipò yìí kí wọ́n gbé e fún adelé wọn kí ó máa ṣe lọ títí ara wọn á fi yá. Ṣùgbọ́n ikú dóró, a mọ̀ wípé ibi tí ó máa já sí nì. Àyà ara wọn ṣàkóbá fún ètò ìjọba ìpínlẹ̀ Ondo. Torí ìgbà tí wọ́n dé láti ìlú òyìnbó, wọn gbé ìjọba sílẹ̀ fún igbákejì wọn. Wọ́n ní ara wọn ti yá, àwọn dẹ̀ fẹ́ máa bá ètò ìjọba wọn lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní ẹgbẹ́ wọn àti àtìlẹ́yìn wọn, àwọn ni wọ́n ń ṣe ìjọba náà, tí wọ́n dẹ̀ ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń lu jìbìtì, wọ́n ń kówó jẹ, wọ́n ń fi signature wọn, wọ́n fi ń gba oríṣiríṣi nǹkan tí ò tọ́ láti gbà. Ìtorí ẹ̀ ni ẹnu fi kò wọ́n púpọ̀. Ìtorí ẹ̀ dẹ̀ ni bàbá wa Bọ́lá Tinubu ṣe dá sí pé kí wọ́n gbé ìjọba sílẹ̀ fún igbákejì wọn kí ó máa ṣe àkóso ìjọba yìí lọ. Wọ́n ní pé ayédèrú signature gómìnà wọ́n fi ń gbé oríṣiríṣi owó jáde àti contract jáde, nítorí pé gómìnà wọn ò lè sign mọ́. So àwọn ni wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe yìí. Láìpẹ́ yìí ni gómìnà kọ̀wé sí àwọn aṣòfin wípé àwọn fẹ́ fi àyè yìí sílẹ̀ fún igbákejì àwọn láti máa mójútó ìjọba yìí lọ. Wọ́n dẹ̀ ní àwọn fẹ́ lọ gba ìtọ́jú ní ìlú òyìnbó. Nǹkan tí wọ́n fi gbé igbákejì fún ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa nìyẹn, tí wọ́n dẹ̀ ní kí wọ́n máa bá ìṣàkóso ìjọba lọ títí tí àwọn á fi dé. Nítorí bàbá wa Bọ́lá Tinubu ní kán kọ̀wé láti gbé ìjọba sílẹ̀ fún ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa fún igbákejì wọn láti máa bá ìṣàkóso ìjọba lọ. Ṣùgbọ́n nítorí pé àìlera yìí ti wọ ọ̀gbẹ́ni Akeredolu lára gidigidi, kò lè jẹ́ kí wọ́n gbé wọn lọ sí ìlú òyìnbó láti lọ tọ́jú wọn. Èyí ni Mashola Gist TV gbọ́ tí a dẹ̀ gbé wá fún yín pé wọ́n gbé wọn lọ sí hospital kan ní ìlú Èkó. Ibẹ̀ ni wọ́n ti wá ń tọ́jú wọn kó tó di pé àìsàn yìí ó wá le sí i. Ilé ìwòsàn tí ó wà lÉkòó yìí, a gbọ́ orúkọ ilé ìwòsàn yìí. Ibẹ̀ ni bàbá wa Akeredolu tí wọ́n dákẹ́ sí, ẹ̀yin ará ilé. Bí a ṣe gbọ́ ní Mashola Gist TV nìyẹn. Ọlọ́run Elédùmarè á tẹ́ bàbá wa Akeredolu, á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere o. Àwọn ẹbí tí wọ́n fi sílẹ̀, ní agbára Ọlọ́run á ṣe wọ́n ní ọ̀kan. Wọn ò ní rí nǹkan bíi àkófà ní ẹbí wọn o,
ní agbára ọlọ́run. Gbogbo ọmọ tán fi sílẹ̀, ọlọ́run á bá wa dúró tì wọ́n. Ọlọ́run á console family bàbá wa Akeredolu. A kí yín. Ni a mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o.